èyí ni ìtàn adégòkè adélábù pẹ̀ǹkẹ̀lẹ̀mẹ́sì orí kejìdínlógún. èyí ni bí ọbáfẹ́mi awólọ́wọ̀ àti àwọn ẹgbẹ́ ọlọ́pàá action group ṣe bà ti adélábù jẹ́ pátápátá. nígbà tí ìgbìmọ̀ western region tí àwọn ọbáfẹ́mi awólọ́wọ̀ gbé dìde tí wọ́n sì fi ọkùnrin òyìnbó kan tó ń jẹ́ Nicholson ṣe olórí ẹ̀ ti dá adégòkè adélábù pẹ̀ǹkẹ̀lẹ̀mẹ́sì lẹ́bi pé òun àti àwọn kánsílọ̀ kan hùwà ìbàjẹ́ nínú ìjọba ìbílẹ̀ tí wọ́n ń ṣàkóso. ọ̀rọ̀ náà di wàhálà lẹ́kọ̀ọ́ nítorí mínísítà ìjọba ní adélábù lẹ́kọ̀ọ́ bó tilẹ̀ jẹ́ pé òun ni alága ìjọba ìbílẹ̀ ìbàdàn yìí. nígbà tí ọ̀rọ̀ náà kọ́kọ́ bẹ̀rẹ̀ ni ẹni tó jẹ́ olórí ìjọba nàìjíríà nígbà náà ọlọ́lá James Robertson ti kọ́kọ́ sọ fún adélábù pé kó kọ̀wé láti gba àyè ìsinmi títí tí wọn yóò fi parí ẹjọ́ náà nìbàdàn nítorí kò dáa kó máa ṣe mínísítà ìjọba àpapọ̀ nígbà tí irú ìwádìí ńlá bẹ́ẹ̀ bá ń lọ lọ́wọ́. ṣùgbọ́n bí wọ́n ṣe wá dá adélábù lẹ́bi yìí kan náà wá dojúrú pátápátá ni. ohun tó jẹ́ kí ọ̀rọ̀ yìí dàrú bẹ́ẹ̀ ni pé Robertson fẹ́ kí adélábù kọ̀wé fi ipò rẹ̀ sílẹ̀ pátápátá, kò fẹ́ kí wọ́n pè é ní mínísítà mọ́ nígbà tí ìgbìmọ̀ tó wádìí ẹ̀ ní ìbàdàn ti lè dá a lẹ́bi pé ó kówó jẹ. bẹ́ẹ̀ adélábù kò fẹ́ fi ìjọba sílẹ̀, ó ní àwọn awólọ́wọ̀ ló wà nídìí ẹ̀. ó ní òun lè fi ẹsẹ̀ múlẹ̀ pé àwọn nǹkan aburú tí àdìsá akínlóye ń ṣe pọ̀ ju èyí tí wọ́n sọ pé àwọn ṣe yìí lọ. ṣùgbọ́n kò sẹ́ni tó mú un nítorí pé ọmọ ẹgbẹ́ action group ni àwọn action group ni wọ́n sì ń ṣèjọba west. irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ kò tà létí olórí nàìjíríà náà nígbà tó sì retí kí adélábù ṣe bí ọmọ ọkùnrin ti ń ṣe láàrin wákàtí 24 tí pẹ̀ǹkẹ̀lẹ̀mẹ́sì kò ṣe bẹ́ẹ̀. ó gbé gègé ẹ̀ ó sì kọ lẹ́tà ńlá kan dìde sí i. ohun tó wà nínú lẹ́tà náà rèé o. sí ọ̀nàrẹ́bù adégòkè adélábù, ó bà mí lọ́kàn jẹ́ gan-an láti ka àbájáde ìgbìmọ̀ tí wọ́n gbé dìde ní western region láti wádìí àwọn ohun tí o gbé ṣe ní ìjọba ìbílẹ̀ ìbàdàn. gbogbo èébú tí wọ́n bú ọ àti àṣírí tí wọ́n tú nípa rẹ̀ kò mú inú mi dùn rárá, pàápàá nígbà tó ṣe pé kò tí ì pẹ́ tí adájọ́ àgbà ìpínlẹ̀ náà fẹnu àbùkù kàn án pé ó kò hùwà bíi ọ̀nàrẹ́bù rárá. ìyẹn nínú ẹjọ́ tí wọ́n bá ọ ṣe pé ó dá wàhálà sílẹ̀ nílé ẹjọ́ kan. ṣó mọ̀ pé mo pè ọ́ nígbà náà tí mo bá ọ sọ̀rọ̀, ṣùgbọ́n àbájáde ìwádìí yìí le débi pé n kò lè máa wò ọ́ àfi kí n sọ fún ọ pé àsìkò nìyí tí o gbọ́dọ̀ ronú gidigidi lórí ipò rẹ gẹ́gẹ́ bí mínísítà ìjọba àpapọ̀. mo fẹ́ kí o ronú wò bóyá ó yẹ kí o sì máa ṣe mínísítà nínú ìjọba mi. lóòótọ́ ni àwọn ẹ̀sùn tí wọ́n dá ọ lẹ́bi èyí le gan-an, àwọn àṣírí tí wọ́n sì tú síta kì í ṣe èyí tó ṣe é fọwọ́ bò mọ́lẹ̀ níbìkan, pàápàá nígbà tó ṣe pé kò sí ibi tí o ti lè tako gbogbo ohun tí wọ́n sọ nípa rẹ̀. kò sì sí ilé ẹjọ́ kan tó lè dá wọn lẹ́bi pé ìwádìí náà kúnná, kódà bí ó bá gbé ọ̀rọ̀ náà gba ilé ẹjọ́ lọ. ṣùgbọ́n mo fẹ́ sọ fún ọ, gbogbo bí wọ́n ti bú ọ tó yìí o tí wọ́n sì tú àṣírí rẹ̀ yìí, eléyìí kì í ṣe tuntun o. ó máa ń ṣẹlẹ̀ nílùú òyìnbó ní United Kingdom tí àwa náà ti wá. ṣó wàá rí bí irú ẹ̀ bá ṣẹlẹ̀ lọ́dọ̀ wa lọ́hùn-ún, tí wọ́n bá fẹ̀sùn kan mínísítà kan tí ìgbìmọ̀ tó wádìí ẹ̀ sì dá lẹ́bi tó báyìí, bóyá mínísítà náà yóò lọ sílé ẹjọ́ tàbí kò ní lọ sílé ẹjọ́, ohun tí yóò kọ́kọ́ ṣe ni láti kọ̀wé fipò ẹ̀ sílẹ̀. lẹ́yìn náà ni yóò máa bá ohun tó bá fẹ́ ṣe lọ. ọ̀nàrẹ́bù adélábù, ẹ wò ó, ìdí pàtàkì tí ó ṣe fi irú ipò bẹ́ẹ̀ sílẹ̀ rèé. àkọ́kọ́ ni pé lójú gbogbo àwọn aráàlú, ẹni bẹ́ẹ̀ kò ní ní àlàyé gidi láti wẹ ara ẹ̀ mọ́ nínú ẹ̀sùn tí wọ́n bá fi kàn án. bó bá ṣe pé ó sì di ipò ẹ̀ bíi mínísítà mú, kò sí àlàyé tí yóò ṣe tí yóò wúlò lójú ẹnikẹ́ni. ṣùgbọ́n tó bá ti lè fi ipò ẹ̀ sílẹ̀, gbogbo ohun tó bá ń sọ làwọn aráàlú yóò tẹ́tí sí, wọn yóò sì farabalẹ̀ yẹ ọ̀rọ̀ náà wò dáadáa. ìdí kejì ni pé bí ẹni náà tó jẹ́ mínísítà tí wọ́n dá lẹ́bi yìí kò bá fi ipò ẹ̀ sílẹ̀, ẹgbẹ́ àti àbùkù tí wọ́n fi kàn án yìí gbogbo àwọn mínísítà tó kù ni yóò tà bá. ojú ẹni yẹ̀yẹ́ ni àwọn aráàlú yóò sì máa fi wo gbogbo wọn. mínísítà kan ṣoṣo tó hùwà ìbàjẹ́ yìí náà ni yóò sì sọ wọ́n di ẹni àbùkù. ní nàìjíríà níbí a ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ ètò ìjọba tiwantiwa ni. kò ní dáa ká fi rú àwọn nǹkan báyìí bẹ̀rẹ̀ kó wá di pé àwọn aráàlú kò ní àpọ́nlé kankan fún àwọn tí wọ́n ń ṣèjọba nítorí pé ẹnìkan nínú wọn ti hùwà tí wọ́n kà sí ìwà ìbàjẹ́. pàápàá ìwà tó burú bíi kí wọ́n sọ pé èèyàn lo ipò ẹ̀ láti fi kó owó àwọn aráàlú jẹ.
ohun tí mo ṣe fẹ́ kí ohun tí mò ń sọ yí ọ nìyẹn o. Bí o bá ṣe bí àwọn mínísítà ìlú òyìnbó ti máa ń ṣe bí ọ̀rọ̀ bá dà báyìí, kì í ṣe ara ẹnìkan ló ṣe é fún o, gbogbo Nàìjíríà ni. Nítorí kálukú yóò bẹ̀rẹ̀ sí fi àpọ́nlé tó dára fún àwọn olóṣèlú yín. Bí ènìyàn bá sì wà nípò mínísítà, wọn yóò mọ̀ pé ẹni ọ̀wọ̀ tí kò lè kó awó àwọn jẹ tàbí hùwà ìbàjẹ́ kankan ni. Jẹ́ kí n sọ fún ọ o, èmi náà mọ̀ pé èyí tí mò ń wí fún ọ yìí yóò le díẹ̀ láti ṣe, yóò le gan pàápàá. Ṣùgbọ́n mo mọ̀ pé o fẹ́ràn orílẹ̀-èdè ẹ jù bẹ́ẹ̀ lọ. Mo sì mọ̀ pé o kò ní í ṣe nǹkan kan tó lè dí ìjọba tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ń ṣe ní Nàìjíríà yìí lọ́wọ́. Bẹ́ẹ̀ ni o kò ní í jẹ́ kí gbogbo ìlú máa fi ẹnu àbùkù pé àwọn mínísítà nítorí ìwà tirẹ̀ nìkan. Nígbàkigbà tí o bá fẹ́ rí mi ni kí o máa bọ̀, ká lè jọ gbé ọ̀rọ̀ náà yẹ̀wò sí ọ̀tún, ká tún gbé e wò sí òsì. Ṣùgbọ́n n kò fẹ́ kí eléyìí pẹ́ rárá, nítorí kò sí àsìkò fún wa láti ṣe bẹ́ẹ̀. Gbogbo ohun tí a bá fẹ́ ṣe, a gbọ́dọ̀ ṣe é kíákíá ni. Inú mi dùn pé ẹnìkan tó ní ọpọlọ gidi ni mò ń bá sọ̀rọ̀. Èmi ni tìrẹ ní tòótọ́, James Robertson, lórí ìjọba Nàìjíríà, ọjọ́ 29 oṣù kejìlá ọdún 1955. Káwí kọ́, ọ̀rọ̀ náà ṣo Adélabú lọ́wọ́, ọ̀rọ̀ náà ṣo lẹ́sẹ̀ pàápàá. Ọba rán ni níṣẹ́, odò ọba ló kún yìí. Iṣẹ́ ọba kò ṣeé má jẹ́, bẹ́ẹ̀ ni odò ọba kò ṣeé fìbínú kó sí. Bí Adélabú kò bá kọ̀wé fi ipò rẹ̀ sílẹ̀ bíi mínísítà, wọn yóò fi tipátipá yọ ọgbẹ̀yìn náà ni. Bí Adélabú bá sì kúrò ní ipò mínísítà, àwọn Awólọ́wọ̀ yóò ṣe yẹ̀yẹ́ ẹ̀, wọn yóò sì gba gbogbo agbára òṣèlú Ìbàdàn tó kù lọ́wọ́ ẹ̀ pátápátá, nítorí wọn yóò mọ̀ pé kò ní agbára ìjọba àpapọ̀ lọ́wọ́ mọ́, bí ìgbà tí wọ́n sì sọ ọ́ di kòròfo ni. Adélabú kò fẹ́ kí ẹnikẹ́ni sọ òun di kòròfo, nítorí bẹ́ẹ̀ ló ṣe kọ́kọ́ rò pé òun ò ní dá Robertson lóhùn, òun kò ní kọ̀wé fipò òun sílẹ̀ ó jàre. Kàkà bẹ́ẹ̀, ó ní kí ẹgbẹ́ NCNC tó jẹ́ ẹgbẹ́ òun dá sí ọ̀rọ̀ náà, ohun tí wọ́n bá sì fẹ́ làwọn yóò ṣe. Nígbà tí ẹgbẹ́ náà kò tètè fẹ́ dá sí i, inú bí Adélabú, ó pe ìpàdé gbogbo ẹgbẹ́ Mábọ́lájẹ́ sílé Akéré lẹ́yìn Òkè Màpó ní ọjọ́ 18 oṣù kínní ọdún 1956. Níbẹ̀ ni wọ́n sì ti pa ohùn pọ̀ pé àwọn yóò kúrò nínú ẹgbẹ́ NCNC bí ẹgbẹ́ náà bá fi jẹ́ kí wọ́n yọ Adélabú nípò mínísítà. Ẹgbẹ́ NCNC náà sáré pe ìpàdé kan nílé Ozumba Mbadiwe lọ́jọ́ 25 oṣù kínní ọdún 1956 yìí. Wọ́n sì kéde pé àwọn ń yẹ ọ̀rọ̀ náà wò lọ́wọ́lọ́wọ́. Ẹgbẹ́ àwọn yóò ṣe kinní kan sí i, kí ẹnikẹ́ni má sì ṣe rò pé àwọn yóò jẹ́ kí Adélabú ṣubú bẹ́ẹ̀ ní ṣojú àwọn ọ̀tá ẹ̀. Wọ́n ní nítorí bí wọ́n bá jẹ́ kí Adélabú ṣubú, gbogbo àwọn làwọn ṣubú yẹn. Ṣùgbọ́n nígbà náà nǹkan míì tún ṣẹlẹ̀. Ṣé ẹ rí bí Awólọ́wọ̀ ṣe jẹ́ olórí ìjọba Western Region, bẹ́ẹ̀ náà ni Nnamdi Azikiwe jẹ́ olórí ìjọba Eastern Region. Bákan náà ni wọ́n ṣe jọ rí ní ìpínlẹ̀ wọn. Ṣùgbọ́n Azikiwe ni olórí NCNC, nítorí tó ń ṣèjọba ilẹ̀ Ìgbò bíi premier yìí ló ṣe gbé ipò olórí ẹgbẹ́ náà lé Mbadiwe lọ́wọ́. Kìnnì kan wá ṣẹlẹ̀ nínú ìjọba Azikiwe nílẹ̀ Ìgbò lọ́hùn-ún. Wọ́n fẹ̀sùn kan ọ̀kan nínú àwọn mínísítà tó ń bá a ṣiṣẹ́, Mbonu Ojike. Wọ́n ní òun náà kówó jẹ. Ní Síkì bá gbé ìgbìmọ̀ kan dìde, ó ní kí wọ́n wádìí Ojike. Ní ìgbìmọ̀ bá wádìí Ojike o, ni wọ́n bá sọ pé lóòótọ́ ló kówó jẹ. Ní Síkì bá sọ pé kí ọkùnrin náà kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ kíá. Àsìkò tí wọ́n ń fa ọ̀rọ̀ Adélabú yìí ní Síkì lé mínísítà náà kúrò nínú ìjọba rẹ̀, nítorí wọ́n ní ó kówó jẹ. Irú ọ̀rọ̀ kan náà tó ṣẹlẹ̀ sí Adélabú nìyẹn. Nígbà tí Azikiwe ti ṣe olórí ẹgbẹ́ NCNC ti lè lé ọ̀kan nínú àwọn èèyàn tirẹ̀ kúrò nípò, kò sí ohun tó dá olórí Nàìjíríà fún rẹ̀ dúró láti má lè yọ mínísítà tó ń bá a ṣiṣẹ́. James Robertson sì ti múra láti yọ Adélabú dànù. Ṣùgbọ́n kí ọ̀rọ̀ tó rí bẹ́ẹ̀, àwọn olórí ẹgbẹ́ NCNC tún pàdé nílé Mbadiwe lálẹ́ ọjọ́ 24 oṣù kínní. Nígbà tí wọ́n sì jáde nípàdé náà, wọ́n kéde fún gbogbo ìlú pé Adélabú ti kọ̀wé fi ipò ẹ̀ sílẹ̀. Wọ́n ní kì í ṣe pé nítorí pé ó gbà pé òun jẹ̀bi gbogbo ẹ̀sùn tí àwọn ìjọba Awólọ́wọ̀ fi kàn án kọ́ o, ṣùgbọ́n nítorí pé ó nífẹ̀ẹ́ Nàìjíríà, kò sì fẹ́ kí nǹkan aburú kankan ti orí òun ṣẹ̀. Báyìí ni Adélabú fi ipò mínísítà sílẹ̀, ó sì fi Èkó pàápàá sílẹ̀, ó padà wá sí Ìbàdàn. Nǹkan burúkú gbà ni. Ṣùgbọ́n àwọn tí wọ́n ń lé kò tí ì dẹ̀yìn o. Wọ́n ní bó bá ti kúrò ní ipò mínísítà lÉkòó ní, àfi kó kúrò ní ipò alága ìjọba ìbílẹ̀ Ìbàdàn. Bí bẹ́ẹ̀ kọ́, níṣe ni yóò tún máa ṣe kọ́ńtádígbọ́n kiri. Nítorí bẹ́ẹ̀ ni ìjọba Awólọ́wọ̀ ṣe pàṣẹ fún àwọn kánsílọ̀ ìjọba ìbílẹ̀ Ìbàdàn pé kí wọ́n tètè yọ àwọn kánsílọ̀ tí wọ́n fẹ̀sùn kàn pé wọ́n hùwà ìbàjẹ́ kúrò.
bí wọn kò bá sì yọ wọ́n àwọn yóò tú ìgbìmọ̀ ìjọba ìbílẹ̀ náà ká kíákíá ni àwọn yóò sì yan àwọn alákòóso tuntun fún wọn. Ohun tí ìjọba Western Region lábẹ́ Awólọ́wọ̀ ń sọ yìí ni pé kí Adélabú àti àwọn 4 tí ìgbìmọ̀ Níkòsí ń dá lẹ́bi fipò wọn sílẹ̀ kíá, bí bẹ́ẹ̀ kọ́ gbogbo àwọn kánsílọ̀ tó kù àti àwọn náà làwọn yóò lé lọ. Ọ̀rọ̀ yìí dìjà láàárín àwọn kánsílọ̀ Ìbàdàn, kíá ni àwọn kan sì ti sa ara wọn jọ, wọ́n ní kí Adélabú àti àwọn tó kù kọ̀wé fipò wọn sílẹ̀ níwọ̀n ìgbà tó ti kọ̀wé fipò sílẹ̀ lÉkòó kó ṣe bẹ́ẹ̀ náà n'Íbàdàn. Wọ́n ní kó má jẹ́ kí àwọn Awólọ́wọ̀ tú gbogbo ìgbìmọ̀ náà kálé àwọn lórí. Ṣùgbọ́n Adélabú ò dáhùn o. Kàkà bẹ́ẹ̀ òun náà gbé ìgbìmọ̀ kan dìde. Ó ní kí wọ́n yẹ àbájáde ìgbìmọ̀ Níkòsí wò kí wọ́n sì mọ̀ bóyá gbogbo ohun tó sọ jẹ́ òótọ́ tàbí irọ́ ni. Àwọn èèyàn tiẹ̀ ló kó sínú ìgbìmọ̀ náà: SLA Elliot, Yusuf Mogbonjúbọ́lá, Ishau Lawal, AO Adéṣọ̀kan àti Adébáyọ̀ Adéyínká. Nígbà tí ọ̀rọ̀ náà kò tètè lójú, àwọn ọmọ ẹgbẹ́ NCNC tí wọn kì í ṣe ọmọ Ìbàdàn tún jókòó. Àwọn náà kọ̀wé míì sí Adélabú, wọ́n ní kó má jẹ́ kí ẹgbẹ́ náà fọ́mú àwọn lórí. Àwọn tí wọ́n kọ̀wé yìí ni Olówó Òfóyèkù, Èkéjìání, Fákáyọ̀dé, Olúmòfin àti Sànyà Ọ̀nàbámiró. Wọ́n ní kí Adélabú má fi ọwọ́ ara ẹ̀ bà ohun tó ṣe jẹ́, kó má jẹ́ kí àwọn Awólọ́wọ̀ ṣe yẹ̀yẹ́ òun. Ṣùgbọ́n ohun tó wà níbẹ̀ gan ni pé ó ṣòro fún Adélabú láti kọ̀wé fi ipò rẹ̀ sílẹ̀ lójú Awólọ́wọ̀. Ó ní bí òun bá kú ó dáa jù bẹ́ẹ̀ lọ. Bí Awólọ́wọ̀ bá fẹ́ tú ìjọba náà ká kó tètè tú ká o. Ṣùgbọ́n pé òun lòun yóò kọ̀wé fún Awólọ́wọ̀ pé òun fi ipò alága ìjọba ìbílẹ̀ Ìbàdàn sílẹ̀, ó ní ká má rí. Lásìkò yìí náà ni àwọn ọmọ ẹgbẹ́ Action Group kó wọ inú àwọn kánsílọ̀ Ìbàdàn yìí. Àwọn kan sì ń pariwo nínú wọn pé dandan ni kí Adélabú fi ipò náà sílẹ̀ kíákíá. Ṣùgbọ́n gbogbo àwọn kánsílọ̀ yìí pátá ni Adélabú rẹ́yìn níkọ̀ọ̀kan, nítorí níbi ìpàdé tí wọ́n ṣe ní ọjọ́ 3 oṣù kẹta ọdún 1956 kò sẹ́nì kankan nínú wọn tó lè dúró níwájú Adélabú pé kó fi ipò ẹ̀ sílẹ̀, kò ṣeé ṣe fún wọn. Nígbà tí àwọn Awólọ́wọ̀ rí ibi tí ọ̀rọ̀ náà forí sọ, wọ́n sáré pe ìpàdé pàjáwìrì, wọ́n sì kéde pé àwọn ti tú ìjọba ìbílẹ̀ Ìbàdàn ká o. Lọ́jọ́ náà ni wọ́n yọ Adélabú kúrò nípò alága tí wọ́n sì lé gbogbo àwọn kánsílọ̀ tí wọ́n jọ níṣèjọba ilẹ̀ Ìbàdàn náà lọ. Nígbà náà ni àwọn Awólọ́wọ̀ ṣe ohun tí ẹnikẹ́ni kò rò pé wọn yóò ṣe. Láti kápá Ìbàdàn àti gbogbo agbègbè rẹ̀, wọ́n gbé ìgbìmọ̀ alábòójútó kan tí yóò máa ṣàkóso ìjọba ìbílẹ̀ náà lẹ́yìn tí wọ́n ti gba iṣẹ́ lọ́wọ́ Adélabú dìde. Ṣùgbọ́n ìyẹn náà gan-an kọ́ ni nǹkan ìyanu tó wà níbẹ̀. Nǹkan ìyanu tó wà níbẹ̀ ni pé ọ̀kan nínú àwọn ọ̀tá Adélabú ni wọ́n fi ṣe alága ìjọba ìbílẹ̀ náà, wọ́n sì kó àwọn ọmọ ẹgbẹ́ Action Group sí i lábẹ́. Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ni o, Ọba Isaac Akínyẹlé ńlọrọ̀ bá dariwo. Kí ló ṣẹlẹ̀ lẹ́yìn yẹn? Ẹ tún pàdé wa láìpẹ́ jọjọ. Yẹmí Ògúnjọbí ló ń tú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìtàn Adélabú Adégòkè Pẹ̀nkẹlẹ́mẹ́sì. Ọláìwọlá Alága ló ń bá a kà á fún Ibùdó Àgbáyé fún Àṣà àti Ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.